wọ́n á máa kó mọ́ kí o máa bínú mufti má gbé wáta o bá bá ti rí àtàkù ẹ̀ o lè ṣe bàbá yẹn ló fò mọ́ wa lọ́wọ́ kọ́mọ bẹnu jíò yẹn mọ́ wá fi gbádùkù sọ̀rọ̀ fún mufti bí wọ́n látọ̀ kọ́ tí bíní fílẹ̀ nínú ọ̀sọ́lá mú iná ọmọ gẹ̀rọ̀ kúrò mọ́nà wọn ta ni wọ́n àwọn tó ń gbágun yẹn ta ni wọ́n ó sì alúfò àfẹ́sìn gbogbo wa má fi kúlẹ̀ ra yín kí mọ́ ẹni ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti sú láti ṣàlàyé kó fẹ́ sílẹ̀ mojú tó ń tí bàbá rí bá filẹ̀ fún ọ gbogbo ẹ̀yin àfà tí fàárí yín ò kọjá mo máa sẹ́ lẹ́yìn èmi ta ló tún máa tó mi ní fàárí mi jù yẹn lọ bí ìlú ṣe rí lákòókò yín ti júwe bẹ́ẹ̀ ti rí ó ti ṣàfihàn pẹ́yìn náà lẹ́ẹ̀dá nílùú fi rí ráhùn báyìí àwọn ẹni rí tàná tìjẹta tìjẹrin tó jẹ́ pé n tó múmú láyà àwọn jù níbẹ̀rù Ọlọ́run wọ́n wá gbé mímọ̀ wọn sábẹ́ ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń darí mímọ̀ àti wọn níbẹ̀ rí básìkò tí wọ́n ṣe rí kìí ta kìí ro bó bá bá kó pa bó bá bá kó bù lẹ́sẹ̀ mélòó ní bẹ láàrin àwọn wọ̀nyẹn bí bá ń bẹ kọ̀pọ̀ tó ti yín yìí ṣé báwọn àná ìjẹta ìjẹrin ọ̀hún ni wọ́n ṣe wáàsí fún gbogbo mùsùlùmí àgbáyé ní nílẹ̀ Yorùbá ní àti bòmí pàápàá ilẹ̀ Yorùbá yìí Áfíríkà yìí báwọn àtàná ló ṣe wáàsí fún gbogbo wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú wà tí kò wá fi di mùsùlùmí ṣe bí kẹ́yìn ó kàn sí wáàsí fáwọn ọmọ wọn pé bọ́rọ̀ Ọlọ́run ti ríre o ibi táwọn bàbá wọn bá ṣe dé rí o àlàyé eléyìí rí o ó tán in ló dàdánwò lẹ̀ rí ṣeun ó wá di pé bàbá búṣà bí lónìí á bú àwọn ànábì Ọlọ́run lọ́la àbí ká bú àwọn ẹni rí àwa rí àlàyé kankan nú ẹ̀sìn tó rújú sí fẹni tí ò yé tàwhídù ń bẹ́ńlẹ̀ kò yáwọn èèyàn ẹ̀yin gan lẹ́ ń fi ọ̀rọ̀ ẹnu da òpó yí mọ́ nìrú máwọn èèyàn lọ́wọ́ nígbà tádàwó bá dé bá àfáà lálejò tí sì ń nawọ́ sẹ́nìkan pé lágbájá ìní ṣe mí òun ló fẹ́ pa mí òun ló fẹ́ ṣe báyìí òun ló fẹ́ ṣe báyìí ẹni tí wá sáfà bí rẹ̀ bá ṣe kí ni kó wọ́n wí al-qadaru kullu ma waqa'a aw yaqa'u 'ala al-insan huwa bi iradatillah èrò Ọlọ́run lórí nǹkan nìyẹn ní tí bá ń ṣẹlẹ̀ bọ́lọ̀ sí fẹ́ bọ́lọ̀ sí rò nìyẹn ó ti wá fààyè kún lè parẹ́ lẹ̀ yamhu Allahu ma yasha'u wa yuthbit ó lè fílẹ̀ bẹ́ẹ̀ tí ò ní yí padà ó sì lè yí gbádùn abápọ̀ òpó ìdàrú máwọn èèyàn lọ́wọ́ kò sẹ́ni ó máa báwọn tí ó ṣàlàyé rẹ̀ náà ní ń pariwo ayé ń ṣe mí ayé ń ṣe mí sí ìyẹn náà ò tó ní òpó tó dẹ̀sìn rú látẹnu àfáà tí títí sọ̀rọ̀ lọ ẹ bá ṣe tọ́tẹ́ sí fáàrí mo máa tán ó yé mi tán kíní kan tán fáàrí náà ẹ fi bẹ̀rù Ọlọ́run kún èyí tó wá burú jù ní híkìdù ara yín tẹ ìgbésẹ̀ mi gbogbo ẹni tí irú tẹ́lẹ̀ pọ́ mọ́ àwọn oníṣẹ́un bàbá àwọn oníṣẹ́un ọkọ àwọn oníṣẹ́un ìyàwó àwọn oníṣẹ́un tó bá gbọ́ ọ̀rọ̀ yín òun lè lọ pa gbogbo àwọn táwọn yìí ó lè pọ́ ọmọ ìdànù kó pàyàwó ìdànù ó ní sẹ́mi nígbà tá a fẹ́ sìn bá ti ń sọ pé lágbájá ní ṣeun àwa tàtà rẹ̀ di kìí ta rẹ̀ níṣẹ́ mi ìlà wa ń gbé wá síbi òde tó ti yẹ ká wá kọ́ àwọn èèyàn lọ́rọ̀ ẹ̀sìn ó wá burú débi wala tukhatibuni fil ladhina zalamu innahum mughraqun ọlọ́mọ màjá sófo kéèyàn onírú mufti lọ́rin lọ́mọni lọ́rẹ́ ni lálábàṣe ni lálábàgbé ni ọlọ́mọ màjá sófo ọlọ́mọ màjá fọwọ́ sẹ̀wá mọ́fọ̀fọ̀ sẹ̀wá lọ́rin sànú wọ́lọ́ Sheikhul Labib ọlọ́mọ mọ́fọ̀fọ̀ sẹ̀wá lórí ọ̀rọ̀ gbogbo wọn yìí àfáàbò tó lọ ẹnìkan kan ò tí ì ráàyè bàbá òun dídò ní kó wá ń gbìyànjú ni kò sẹ́ni ó bá àfá Yahya Salati níjọ́ ti lọ níjọ́ bàbá náà ti lọ ta lẹni tá a rí fi dípò wọn àwọn bàbá wọn lókè lọ́wọ́n Alhaji Abdullahi Salati ni àfá Shazali ni àfá Abubakar Ẹlẹ́yìnlá níjọ́ gbogbo wọn ti lọ ta la rí fi dí wọn padà gbogbo yín tẹ́ sẹ́kù tá à ń pè lásíwájú wa dípò kájọ máa fàjọ àràn yín lọ́wọ́ kẹ́mi yín ogun ẹ̀yin náà lẹ́wà ń fi gáríkù léra yín kí ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ tó ṣèkìdí ara yín kó lẹ́mi ara yín o tí bá wá ń bẹlẹ́mì rẹ kó fẹ́ báyàn jagun àbò fẹ́ báyàn ṣọ̀tá ìwọ́nu kọ̀kọ̀ rẹ ní Ọlọ́run ní á tu wò kò sí tó kàn wá pẹ̀lú kọ̀kọ̀ rẹ mọ́ gbé wáta mọ́ o kó mọ bínú bàbá yára kó tún wá gbé wá sí gbangba àta à ní wo ẹran o bọ́rọ̀ ọmọ bá ti sú yín láti ṣàlàyé ẹ fi máa lẹ̀ ẹ fẹ̀ sí lẹ̀ kì í ṣẹ̀sìn ìdílé náà tẹ́lẹ̀ ẹ̀sìn ìlú ni ẹ̀sìn gbogbo ayé ni ẹ̀sìn Ọlọ́run ni gbogbo wa la jọ lẹ́tọ̀ọ́ sí àtúnṣe rẹ̀ agbára wa bá sí mọ́ bí kẹ́ ṣàlàyé bá ti wá sú yín tẹ́ wíwí kú wí tẹ́ ẹ̀rí yẹn tún ṣe àbí pé yín lákìí sí tẹ́ wá sún tó ń dọ̀ta débi tẹ́ máa fi gáríkù léèkì ẹ fọ̀rọ̀ ẹ sílẹ̀ ẹ mójú tó ń tó bá kan nú ọ̀rọ̀ yín ká máa kó mọ kí o máa bínú mufti
má gbé wá ta o bá bá ti rí àtàkù ẹ̀ o lè ṣe bàbá yẹn ló fò mọ́ wa lọ́wọ́. Justice Kamaluddin, Justice Abdul Lateef danger lọ́rọ̀ gbogbo wọn yẹn. Bàbá wa Ìmámù Ọ̀fà fákàrí ẹ̀sìn ni wọ́n, fákàrí ìlú ni wọ́n, kò sẹ́ni tí ó tọrọ kún lùsí wéyàn bẹ́ẹ̀ ọlọ́mọdé lùsí wọn. Bẹ́ẹ̀ ni gbogbo bàbá Buhari Musa, bàbá Aduagba, Sheikh Labib, bàbá wa Sanu Sheikh, kódà kí n dérí bàbá Mudirul Markaz. Kò sẹ́ni tá a lè fi dípò wọn o nílẹ̀ o bó wà nílò rẹ̀ àwọn náà ní ká máa ṣàyẹyẹ lọ́jọ́ mi wọ́n gùn lórí dáadáa kó sàjẹ́ lórí dáadáa ní bíbẹ̀ wọn wà kálá fi àwọn kí nǹkan kan má ṣe é. Afáwa yìí authentic fáàrí ẹ̀sìn ní afáàjámíàmí ọlọ́run yìí sọ̀rọ̀ ọmọ ọlọ́rin kan ni mo ń sọ agbègbè afẹ́ẹ̀sìn tí ń bẹ́ẹ̀ nìlú afáàjámíàmí ọlọ́run afẹ́ẹ̀sìn ní kí lá máa rokú sí wọn sí máa fi dárúkú lé wọn kí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tẹnu mi ò dọ́dọ̀ wọn o. Inú wọn ni afásà tábù lábẹ́kúta afáwà Ìmọ̀ràn Ẹlẹ́hà afáyà Yunus Akóredé ni kódà tẹ́ dérí ẹgbà Bálágídí Ògbómọ̀ṣọ́ yìí Dr. Sharaf tẹ́ dérí ìjàbàtà gẹ́gẹ́ ni ṣebí wọ́n ní àjúwà ní o papọ̀ gbogbo wa mùsùlùmí ẹgbẹ́ ni ò dàwápọ̀ nkálùkù ẹnìkan ṣe ẹgbẹ́ ẹnìkan ṣe Sàláfì ẹnìkan ṣe Súfì tí ó dàwápọ̀ nìyẹn mùsùlùmí gbogbo wa nkálùkù níbi tó ń dìmú lágbègbè tó wà kọ́mọdénú jíọ yẹn mọ́ wá fi gbárùkù sọ̀rọ̀ fún mufti bí wọ́n látọ̀ kọ́tí búlí fílẹ̀ nínú ọ̀sọ́làmú innahum mugraqun mọ́nà wọn ta ni wọ́n àwọn tó ń bá wùyẹ̀ ta ni wọ́n ó sì alúfò lọ́mọ fọ́fọ́sẹ̀ wásà ní wọ́lọ́ ọ̀rọ̀ níbi Dáúdù nìkan kọ́ ní bẹnu Kùránì tí wọ́n fi tàn tó ipé ìtàn tán sọ nípa àwọn ní orí bẹ́ẹ̀ pé ó gbóbi olóbin ó tó pọ̀pọ̀ ẹ̀ anírọ́ ni kìí sọ̀rọ̀ ti ẹnìkan ọ̀rọ̀ pàdé bíwa Ibrahim alayhi salam ó sàdéhùn fọ́lọ́run kó wọ́n pa èèyàn fọ́lọ́run kí lọ́lọ́rin kan wá tó ṣe lórí ilẹ̀ tí ó wà máa ṣàdéhùn fún ọba tó ṣẹ̀dá rẹ̀ pé yín sì pa ọmọ yìí fún ọ Ọlọ́run sí ló ń gbọ́ ìhun náà lọ tó ráì bá àmọ́ olè wà lẹ́mìí pẹ̀lú sọ jáde bẹ́ẹ̀ bá ti sọ àtakò náà ni o ànábì Ọlọ́run ọba kankan tí ó promise èèyàn ní àrọ́mù sí o ẹ má gbìyàn náà wá o kó mọ́ sọ fẹ́ mi yín lọ bẹ̀ gbogbo àwọn sífà yìí kì í ṣe sífà àtàwọn ànábì Ọlọ́run ní tó dàwápọ̀ nìyẹn amúnijẹ́ amúni kí ló dé tẹ́ ní òní bọ́ ọlọ́pàá ìwọ́n tèpè kí ló fẹ́ pé inú ọ̀rọ̀ yìí gbogbo àwọn ẹni rí tẹ́sẹ̀kù fún wa lọ́jọ́ mi wógun lórí dáadáa gbogbo àwọn tó tẹ̀lé àwọn ẹni rí lọ́jọ́ mi wógun àwa náà lọ́jọ́ mi wógun lórí dáadáa àfẹ́sìn gbogbo wa ẹ má fi kú lera yín kí mọ́ ẹni ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti sú láti ṣàlàyé kó fẹ́ sílẹ̀ ojú tó ń ti bàbá rẹ bá filẹ̀ fún ọ. Assalamu alaikum warahmatullah.